pásítọ̀ yìí ó tú àṣírí kan nípa àwọn kan ní kérúbù, ó tú àwọn àṣírí kan tí mo fẹ́ kẹ́ wò. Ẹ jẹ́ n gbé yín débẹ̀. Hello everyone. I want to talk about Àpótí-ẹ̀rí. You know, I read Agbojesu Sunday School this morning. That's 13th of April 2025. That was yesterday. So they wrote in their booklet that all who carry Àpótí-ẹ̀rí are idol worshippers. All those who carry Holy Mary are idol worshippers. So gbogbo ẹ̀yin ọmọ Agbojesu tẹ́ ń gbé Àpótí-ẹ̀rí, tẹ́ ń gbé Holy Mary, abòrìṣà nìyí, ẹ kì í ṣọmọ Ọlọ́run. They have said it in your conference. That's from your conference. Oh. This is not, I'm not the one saying. From your conference, they said it that all those who carry Àpótí-ẹ̀rí ń pe abòrìṣà ni wọ́n. And that's how it's stated in the Bible. Ẹ lọ ka Jeremiah chapter 3 verse 16. Ó ní a kì yóò gbé Àpótí-ẹ̀rí mọ́. Ó ní ẹnikẹ́ni kì yóò gbé mọ́. Even nílẹ̀ Israeli, wọn ò gbé Àpótí-ẹ̀rí mọ́. So gbogbo ẹ̀yin tẹ́ ń gbé Àpótí-ẹ̀rí, irọ́ lẹ̀ ń gbé. Ẹ máa gbé Jésù. Jésù Kristi ló wá sáyé tó kú fún ẹ̀ṣẹ̀ yín. Ó kú, asín, ó sì jíǹde ní ọjọ́ kẹta. Òun ni Bíbélì ní pé ká máa gbé, kì í ṣe àpótí ọ̀ràn tẹ́ ń gbé kiri. Òun ní ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń upload lórí TikTok. Ẹ máa dó, ẹ̀ ń gbé Àpótí-ẹ̀rí. Kò sí nǹkan kan nínú Àpótí-ẹ̀rí. Òòṣà lọ̀pọ̀lọpọ̀ ń gbé sínú ẹ̀. Ìwọ àti Àpótí-ẹ̀rí tó wà lágélú fúnra ẹ̀, kò ń ṣe Ọlọ́run ló sọ kalẹ̀. I'm telling you, kò ń ṣe Ọlọ́run. A ní láti tẹ̀lé Bible. Ẹ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Àfi tẹ́ bá máa gbé Bible sẹ́gbẹ̀ kan. Mósè Orímọládé fúnra ẹ̀ tó dá ẹgbẹ́ Kérúbù àti Séráfù sílẹ̀. Bàbá Mósè Orímọládé tó gbé Àpótí-ẹ̀rí ni. Kò gbé Àpótí-ẹ̀rí náà. Níbo lẹ́yìn tí wá rí Àpótí-ẹ̀rí tí yín tẹ́ ń gbé? Jésù ò gbé Àpótí-ẹ̀rí. Kò sí kankan nínú àwọn apostoli tí wọ́n gbé Àpótí-ẹ̀rí. So irọ́ lẹ̀ ń gbé. Irọ́ lẹ̀ ń gbé. Ẹ máa gbé Jésù. Jésù ni kẹ́ máa gbé. Jésù ni kẹ́ máa polongo. Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. God bless you. Ṣé rí ọ̀rọ̀ tí màá yìí sọ, tí bàbá yìí sọ, ó pẹ́ táwa náà ti ń sọ. Ó pẹ́ táwa náà ti ń sọ. Ẹni tó bá máa bínú kó bínú. Ṣùgbọ́n òótọ́ tó wà ń bẹ̀ ni wípé Àpótí-ẹ̀rí gbígbé kì í ṣe àṣà Kérúbù àti Séráfù. Gbogbo alámọ̀ wípé ẹnìkan ṣoṣo tí Ọlọ́run ọba tí ọwọ́ ẹ̀gbẹ́ ìjọ Kérúbù àti Séráfù kalẹ̀, ó ní bàbá wa Mósè Orímọládé tún ọ̀la sí. Bàbá yóò dẹ̀ fi ọjọ́ kankan bí Àpótí-ẹ̀rí rí, kò ní Àpótí-ẹ̀rí. Bàbá yóò ní Àpótí-ẹ̀rí. Ó sì wá jẹ́ wípé nígbà tí bàbá yìí wá papòdà tán, làwọn kan wá bẹ̀rẹ̀ sí gbé Àpótí-ẹ̀rí. Ẹlòmíì ní òun kan lọ Àpótí-ẹ̀rí ó kàn jábọ́ láti òfurufú gbàmù síwájú. Ó kàn gbóhùn kan pé ìwọ ọmọ mi gbé Àpótí-ẹ̀rí ni, máa gbé lọlé rẹ. Ẹlòmíì á sọ pé nígbà tó ń sùn, Àpótí-ẹ̀rí disappear sínú yàrá òun. Kò sí disappear fún Mósè Orímọládé. Ẹ dá mi lọ. So nǹkan tó yẹ kí n mú fídíò ìwá ni pé àwọn colleagues wa kan wà ní Christianity rẹ pé church mi làwọn ń lọ. Especially tí wọ́n ní Pentecostals tí wọ́n máa ń nà ká lébù sí àwa kan ní Kérúbù pé ṣe bá ara yín nìyẹn. Nígbà tí wọ́n bá rí àwọn wòlíì yamiyago ní Kérúbù, àwọn onípadàpadà, àwọn alápòtí ìsọnù tá máa kó oríṣiríṣi áńgẹ́lì tá gbórúkọ ẹ̀ ní sásọ tí mi àwa sórí social media tá máa ṣe padàpadà. So mo náyọ̀ láti sọ fún ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ̀yin ṣàwáwù wa yẹn wípé kì í ṣe Àpótí-ẹ̀rí gbígbó, kì í ṣe àṣà Kérúbù. Irú ẹ̀yin tí ẹ jẹ́ àwọn ọ̀rẹ́ wa yẹn, màá recommend conference mẹ́ta kan fún yín. Tí ẹ bá ti fẹ́ súnmọ́ Kérúbù, ẹ súnmọ́ wọn, yàrí nǹkan tó jẹ́ original nípa Kérúbù ń bẹ. Number 1, ó ní Àtúnbí Mósè conference tí headquarter wọn wà ní Ùgbẹ́ ní Ìkàrẹ́ Àkókò. Àtúnbí Mósè. Anything tí kò bá ti jẹ́ ìlànà tí Mósè fi lélẹ̀, ẹ lè bá lọ́wọ́ anybody from this conference. Mò ń sọ fún yín lénìí. Anything tí ò bá ti jẹ́ ìlànà tí bàbá Mósè Orímọládé fi lélẹ̀ ní Kérúbù, ẹ lè rí lọ́wọ́ ẹni ọmọ Àtúnbí Mósè kankan. Àwọn ayọ̀ ni o. Ẹ lè rí Àpótí-ẹ̀rí lọ́dọ̀ wòlíì ayọ̀ ni o kankan. Ẹ lè rí. Sacred, àwọn olórí gbogbo conferences ní Kérúbù, àwọn bàbá dáadáa wà ní Sacred tí wọ́n dẹ̀ máa ń sọ wípé ìlànà Mósè Orímọládé làwọn tẹ̀lé. Finally, ó ní Ògo Ọlọ́run conference tí Ọlọ́run tẹ́wọ́ bàbá wa jẹ́ ti Akíntọ́mí gbé kalẹ̀ nílẹ̀ Lújì ní Ondo State. Ṣẹ́rí àwọn tí mò ń sọ yìí, àwọn tí mo lè fi ọwọ́ wọn sọ̀yà ni. Ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ join Kérúbù, tó bá lọ bọ́ sọ́wọ́ àwọn wòlíì yamiyago, àwọn wòlíì onípadàpadà, bí àwọn wá gbẹ̀ ń jìbìtì tàbí wọ́n tiẹ̀ sí nǹkan tí ò dáa, ìwọ fúnra ẹ̀ náà ni wàá jẹ̀bi ara ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ yín náà ìpadàpadà lẹ̀ ń wá kiri, ẹ̀ wá Ọlọ́run Mósè kiri. Ọ̀pọ̀lọpọ̀ yín ò wá Ọlọ́run Mósè wá sí Kérúbù. So ẹ̀yin èèyàn ní kẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ń wá. So tẹ́ bá ti ń wá wàkúwà, ẹ máa rí ìrèkúrè. Tẹ́ bá fẹ́ normally mi sọ pé èèyàn ò lè súnmọ́ wòlíì o, ṣùgbọ́n irú wòlíì tẹ́ bá fẹ́ súnmọ́ ní Kérúbù, ẹ tẹ̀ láti mọ ibi tó belong sí. Èpo ti wà nínú àlìkámà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé èpo ni wọ́n, àwọn ìkookò ajẹgunjẹran tí Jésù sọ wípé wọ́n máa wá gbọ́ àgùntàn wá nìyẹn.
so tẹ́ bá fọ́ sí ọwọ́ rú wọn ẹ ní mọ̀ wípé dáadáa wà níbì kan kì í sí kérébù nìkan ló wà kò sí church tí ò sí kò dẹ̀ sí religion tí ò sí ṣé kò sí ní àwọn Pentecostal ni ṣé ò sí ni àìmọye ṣé kò sí láàrin àwọn mùsùlùmí ni àmúyẹ àwọn àfáà ibi tí wọ́n ń sọ àwọn àfáà dáadáa lẹ́nu ṣé kò sí láàrin àwọn oníṣẹ̀ṣe ni àmúyẹ àwọn babaláwo ibi babaláwo ìkà babaláwo búkú tó ń sọ àwọn babaláwo gidi lẹ́nu so àwa táwọn wà nǹkan kiri ni ká mọ ibi tí a máa belong sí. This is Adeomaje. Bye for now.